A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sínétọ̀ ni wọ́n fi ẹ̀hónú wọn hàn lánàá lórí àṣẹ tí ààrẹ Bọ́lá Tinubu pa wípé kí wọ́n yọ gbogbo òṣìṣẹ́ ọlọ́pàá tó ń ṣaláàbò lórí àwọn èèyàn pàtàkì very important personality VIPs lẹ́yìn wọn dá wọn padà sídìí ojúlówó iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún. Àwọn aṣòfin ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ yìí lè fi ẹ̀mí wọn sínú ewu. Níbi ìpàdé ìgbìmọ̀ tí ó wáyé lánàá ni wọ́n ti fi ìfòyà wọn hàn pẹ̀lú ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i tí ó mú aṣòfin Oyèlọ́lá Ìsá Ashiru pè fún ìdásí kíákíá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Àìpẹ́ yìí ni ààrẹ Tinubu ní kí wọ́n yọ gbogbo ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn VIPs kí wọ́n lè ráàyè mójútó ojúlówó iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún. Nígbà tí ó ń dá sí i níbi ìpàdé, aṣòfin Aliyu Magatakada Wakmako láti àríwá Sokoto ní kò yẹ kí ó jẹ́ àkókò yìí ni wọ́n á yọ ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn ọ̀gálọ́gàá òṣìṣẹ́ ìjọba àti VIPs. Pẹ̀lú ìṣòro ààbò tí orílẹ̀-èdè ń dojúkọ nítorí àwọn ọ̀gálọ́gàá òṣìṣẹ́ ìjọba ni àwọn adàlúrú, ajínigbé àti ẹgbẹ́ ọ̀daràn yòókù máa ń lépa jùlọ, tí ó mú ìpinnu yìí léwu lọ́pọ̀lọpọ̀. Ìjọba nílò láti ṣe àgbéyẹ̀wò òfin yìí. Bákan náà ni aṣòfin Tahiru Monguno láti APC Àríwá Borno náà ní yíyọ ọlọ́pàá lẹ́yìn òṣìṣẹ́ ìjọba lákòókò yìí yóò fi ẹ̀mí wọn wéwu gidigidi nítorí àwọn èèyàn ńlá àti aṣòfin ni àwọn adàlúrú àti ajínigbé ń wá. Lẹ́yìn awuyewuye lóríṣiríṣi ni àwọn aṣòfin pinnu àti bá iléeṣẹ́ ààrẹ ní gbólóhùn kí ó gba ọ̀rọ̀ wọn yẹ̀wò kí ó ṣe àgbéyẹ̀wò rẹ̀ sí ìṣòro ààbò tó ń lọ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti rọ ìjọba àpapọ̀ kí wọ́n sa gbogbo agbára láti rí i dájú wípé ààrẹ ìjẹta Goodluck Jonathan padà sí orílẹ̀-èdè láyọ̀ àti àlàáfíà bí ó ti há sí ilẹ̀ Guinea-Bissau lẹ́yìn tí àwọn ológun kéde ìdìtẹ̀gbàjọba orílẹ̀-èdè. Jonathan wà ní Guinea-Bissau gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ Joint African Union, ECOWAS àti West African Elders Forum Mission láti ṣàmójútó ìdìbò ààrẹ òpin ọ̀sẹ̀ tí ó kọjá kí ìdìtẹ̀gbàjọba tó wáyé. Ìṣẹ̀lẹ̀ yìí wà lára ìjíròrò tí wọ́n jíròrò lórí níbi ìpàdé òní ní ilé ìgbìmọ̀. Igbákejì agbẹnusọ Benjamin Kalu ni ó pe àkíyèsí ilé sí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó nílò àmójútó ní kíákíá urgent matter. Adarí ilé Julius Ihonvbere tí ó gba ìṣàkóso ilé lẹ́yìn èyí fi tó àwọn aṣòfin létí wípé Jonathan lọ Guinea-Bissau fún iṣẹ́ àmójútó ètò ìdìbò kí àwọn ológun tó gbàjọba. Ó yànnàná ìrírí ààrẹ ìjẹta lórí àmójútó ètò ìdìbò ààrẹ káàkiri orílẹ̀-èdè bíi Zimbabwe, Liberia, Ghana, Mozambique, Pakistan, Tanzania àti South Africa gẹ́gẹ́ bí aṣojú àjọ ECOWAS, African Union, Commonwealth àti Nàìjíríà. Ihonvbere ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìdìtẹ̀gbàjọba ti sé Jonathan mọ́ Guinea-Bissau bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kò jíròrò lórí ìdìtẹ̀gbàjọba. Àlàáfíà Jonathan ni ó jẹ wọ́n lógún. Ó fi kún un wípé àwọn aláṣẹ àjọ ìjọba kan ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti rí i wípé Jonathan padà sí orílẹ̀-èdè láyọ̀ àti àlàáfíà. Ìròyìn jábọ̀ wípé ọjọ́rú ni adarí iléeṣẹ́ ológun ààrẹ Guinea-Bissau General Denis Nkaha kéde wípé àṣẹ láti ọ̀dọ̀ ìjọba ẹ̀ka ológun ti gba ìṣàkóso orílẹ̀-èdè. Bákan náà ni ó ní iléeṣẹ́ ológun ti wọ́gi lé ètò ìdìbò bí wọ́n ti gbogbo ẹnu ibodè lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ètò ìdìbò ilé aṣòfin àti ti ààrẹ wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn agbébọn tún ti ṣe ìkọlù olóró kan sí ìpínlẹ̀ Niger bí wọ́n ti jí ènìyàn 24 gbé níbi tí a ti rí aláboyún kan. Nínú ìkọlù mìíràn ni wọ́n ti ṣá afọ́jú kan láàrin ìjọba ìbílẹ̀ kan náà. Ìkọlù yìí wáyé lánàá Ọjọ́rú ní ìlú Palaita, ìjọba ìbílẹ̀ Irena, níbi tí àwọn agbébọn ti ya wọ inú oko kan bí àwọn òṣìṣẹ́ ṣe ń ká èrè oko lọ́wọ́. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní àwọn tí wọ́n ṣe ìkọlù yìí yí
àwọn òṣìṣẹ́ ká pẹ̀lú aláboyún àárín wọn kí wọ́n tó kó wọn gba inú igbó lọ. Nínú ìkọlù mìíràn ní ìjọba ìbílẹ̀ kan náà ni a gbọ́ wípé àwọn ọ̀daràn wọ̀nyí gé apá afọ́jú kan nítorí ó kọ̀ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. Àwọn olùgbé ní ìkọlù tuntun yìí ti wá dá ìpòrúru ọkàn sílẹ̀ ní gbogbo agbègbè bí wọ́n ti ń pè fún ìgbésẹ̀ oníkíákíá láti ọ̀dọ̀ ìjọba. Èyí ń wáyé bí Anglican Communion Diocese ti Kaduna ṣe kéde ikú Venerable Edwin Archie, priest in charge Ebenezer Anglican Church Ungwan Majero tí ó kú sí àkàtà àwọn ajínigbé. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí wọ́n wọ́gi lé ayẹyẹ tí wọ́n ti ń ṣètò rẹ̀ tipẹ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Stand Up for Jesus 2025. Ìkéde yìí wáyé látorí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Edwin Archie ni àwọn agbébọn jí gbé pẹ̀lú ìyàwó àti ọmọbìnrin rẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2025. Ìpapòdà rẹ̀ ni wọ́n ṣe àpèjúwe ní òfò ńlá sí diocese, clergy àti gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìjọsìn ní ìlú tí wọ́n ti jẹ àǹfààní nínú iṣẹ́ ìjọsìn rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ní inú òun bàjẹ́ gidigidi sí ikú Sheikh Dahiru Usman Bauchi bí ó ti ṣe àpèjúwe ikú rẹ̀ ní òfò ńlá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni ọ̀wọ̀ onímọ̀ ìsìn Islam yìí di olóògbé lẹ́ni 100 ọdún. Níbi Tinubu ti ń fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí adarí olóògbé nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù ni ó ti pè é ní ìtànná tí ó fi gbogbo ìgbésí ayé rẹ̀ máa wàásù, kọ́ni lẹ́kọ̀ọ́ àti ṣiṣẹ́ ìgbélárugẹ ìwà ọmọlúàbí. Bákan náà ni ààrẹ ṣe ìrántí àtìlẹ́yìn tí ó rí gbà lọ́wọ́ olóògbé Sheikh nígbà ìdìbò ọdún 2023. Tinubu wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn alátìlẹ́yìn Sheikh Dahiru Bauchi jákèjádò Nàìjíríà àti lókè òkun bí ó ti rọ̀ wọ́n kí wọ́n má yẹ̀bá kúrò lójúnà tí Sheikh fi lélẹ̀ láti máa gbé ní àlàáfíà pẹ̀lú àwọn ará yòókù, ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àti ojú àánú sí ọmọlàkejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lẹ́yìn àṣẹ ààrẹ, ọ̀gá ọlọ́pàá yányán Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun ti fìdí ẹ̀ múlẹ̀ lónìí wípé àwọn ti yọ ó lé ní 11,500 11,566 òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ti àwọn ènìyàn pàtàkì very important personalities VIPs. Ẹgbẹ́tókun ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá ọlọ́pàá ní ìlú Àbújá bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣẹ ààrẹ ti fún un ní ojúṣe láti fi àṣẹ múlẹ̀ láìsí ìdáwọ́kọ́. Ọ̀gá ọlọ́pàá ní VIP kò ní àǹfààní àti béèrè ìbéèrè lórí ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n yọ lẹ́yìn wọn nítorí àti ọ̀dọ̀ ààrẹ ni àṣẹ ti wá. Ó wá rọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kí wọ́n mọ iṣẹ́ wọn níṣẹ́ pẹ̀lú ojúṣe àti dènà iṣẹ́ àwọn ọ̀daràn jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.